ẹ̀jẹ̀ á mọ̀ bá wọn sọ kí wọ́n mọ̀ ṣe wọ ìbàjẹ́ mọ́ ẹ̀jẹ̀ á mọ̀ bá wọn sọ ní gbogbo ìgbà kí wọ́n yé hùwà ìdọ̀tí kí wọ́n yé hùwà èrí kí wọ́n yé hùwà jàgídíjàgan ẹ̀jẹ̀ á mọ̀ bá wọn sọ kí ìlú wa kó lè tùbà kó lè túṣẹ́ kí agbègbè wa kó lè bá a tùbà kó lè bá a túṣẹ́ ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa lóòrọ̀ yìí ó lè jẹ́ àárọ̀ nílẹ̀ ibì kan kó jẹ́ ọ̀sán nílẹ̀ ibì kan kó jẹ́ alẹ́ nílẹ̀ ibì kan tàbí kó jẹ́ ìdájí tàbí òru gànjọ́ nílùú bòmíì lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè míì lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n lọ́dọ̀ tí wá ń bí àárọ̀ ni mo fi kí n pé gbogbo ìgbà tó léwu gbogbo àkókò tó léwu kó jẹ́ lọ́dọ̀ tí ń lọ́hùn àkó ojúmọ́ rẹ̀ ní gbogbo ibi tí ń gbọ́ wa àtúkò dídá sí kò yé ètò yín ètò wa náà ló tún gorí àtẹ báyìí ládùúgbò mi bẹ́ẹ̀ ṣe máa ń gbọ́ rẹ̀ ní gbogbo ọjọ́ Monday títí di Friday ní agogo 8:30 ní gẹ́gẹ́ níbẹ̀ la máa ń wọ orí ètò ìtànsọ nípa rẹ̀ yé ayọ̀bámi akínrìnàdé òní orúkọ tèmi kí máa dúpẹ́ lọ́wọ́ Sodiq Akínbólú tájọ wọn ilé agbára tájọ ń tù lọ́wọ́lọ́wọ́ ládùúgbò mi lórí rẹ̀ yé ó lágbára o ẹ̀yin ti túmọ̀ já ní Kòròdú ẹ̀yin Àgbẹ̀kọ̀yà tẹ́ ẹ wà ní Kòròdú ní túmọ̀ já èrìà iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bí aago 5:30 nǹkan kan tẹ́ ń close yun ẹ ṣe bá ní extend ẹ̀ di bí 7 o'clock ẹ jọ̀ọ́ èmi ń bẹ̀bẹ̀ ni o mo ń bẹ̀bẹ̀ ni o idán ń bẹ níbẹ̀ yẹn o wọ́n ń ro idán bàbá oníbàbá láàárọ̀ yìí ó lágbára o bàbá yìí márúwá ni ń wà láàárọ̀ kùtùkùtù 6:30 ṣáfẹ́ sọ pé bóyá ojú ò tí ì mọ́ tó ni àwọn ọ̀dọ́ kéékèèké àwọn ọmọ kéékèèké àwọn ọmọ 17 18 20 years wọ́n yọ bájínẹ́sù tí bàbá ń bàbá wọ́n yọ bájínẹ́sù tí bàbá ń bàbá láàárọ̀ yìí bàbá àgbàlagbà bàbá 60 something wọ́n gbowó ọwọ́ ẹ̀ lọ pẹ̀lú ìbọn àwọn tó wà ní márùwá kọ́ ìgbẹ́là afẹ́wé tó yẹ kó rí bẹ́ẹ̀ nílùú Ìṣá ṣé bá ṣe máa wòran náà rèé ṣé bá ṣe máa wòran rèé tí bẹ́ẹ̀ wá di méjì pé nì láàrin ìlú ìbọn di méjì pé nì láàrin ìlú níbo la ọmọ wọ̀nyí níbo ni wọ́n ti ń rí ìbọn yìí ìbọn àléwọ́ ìbọn jẹgàmọ́ níbo ni wọ́n ti ń rí ta ló ń kó fún wọn ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín o iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín o ẹ̀yin chairwoman ládùúgbò iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín o ọ̀gá ọlọ́pàá iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín o torí pé kíní ó ti di tọ́rọ́ fọ́kálé bẹ́ẹ̀ gọ́kadà ọkàn ò balẹ̀ ẹ̀wọ̀ márúwá ọkàn ò balẹ̀ ìbéèyàn ẹ̀wọ̀ mọ́tò ọkàn ò balẹ̀ bó la ṣe afẹ́ rìn a lè sùn ká tó forí lóṣù kà mọ́nú ilé báyìí iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa o láti ṣe o ládùúgbò tí báwo lèyìn ṣe ń mójútó ṣé báyìí náà a máa ń pariwo lórí ètò yìí dáadáa pé ẹ̀ ń rí wọn ládùúgbò báyìí o ẹ̀ ń rí wọn o ètò ẹ̀ ń padà á dà tẹ́ ń padà á yà ó náà lè yìí o tẹ́ ń bá ti ń kóra wọn jọ ní bus stop káàkiri tẹ́ ti ń kóra wọn jọ nínú ọjà káàkiri tẹ́ ń kóra wọn jọ ní gbogbo junction tẹ́ ń kóra wọn nígbà abẹ́tẹ̀ lábẹ́ igi gbogbo ẹ̀ lápapọ̀ bẹ́ẹ̀ ibi ẹ̀ ti ń bẹ̀rẹ̀ nìyẹn o ẹ̀ka àrókò wọn báyìí o torí tó bá yá apá ò ní ká mọ́ o ẹ pé àwọn ọmọ yín ẹ tẹ̀ wọ́n níwọ̀ ẹ máa wòwé àwọn ọmọ ẹ máa chẹ́kì báàgì wọn bí yàrá tí wọ́n ń sùn ẹ máa yẹ ẹ wò ọmọ mi níbọn létí bàbá àtìyẹ́ ò mọ̀ ẹ máa yẹ ẹrù wọn wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá sílé ẹ máa yẹ wò ẹ tú ẹ̀yin torí pé ọmọ mi jẹ́ǹtù wá o jẹ́ǹtù kan o ọmọ oúnjẹ ọ̀rẹ́ ẹ̀rọ oúnjẹ ìlejò ọmọ líle ìyẹn ò ní pé kó bí kó dìdàkudà o ẹ máa yẹ ilé yín wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa yẹ àwọn ẹrù àwọn ọmọ yín wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa yẹ ìjọkàlámù rẹ̀ bá bló àwọn olóyìnbó ní kò sí ní jẹ́ pé ní ignorance o nínú òfin o there is no ignorance in law ẹ̀wọ̀n ọmọ ní kò sí ní tó jọ o èmi sí nígbẹ́rẹ́ ìpàkọ́ o tó ẹ̀yin ará àgbàdo jàyè lọ sí mẹ́ran nǹkan kan kànáà kan bẹ́ẹ̀ yẹn sà mábúlẹ̀ gbà àwọn kànáà yìí ẹ̀kọ́ ń wá bẹ́ẹ̀ rẹ iṣẹ́ yóò ṣe àwọn tó forí kó ti forí kó kànáà yìí ẹ parí ẹ
ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti parí ẹ̀ bójú ṣe ń rọ̀ yìí bójú heavy rain ní bó bá ti rọ̀ báyìí iṣẹ́ yẹn tó ń bà jẹ́ ni ẹ̀ tó máa tó ṣe náà padà ni ẹ dákun ẹ mójútó kínní ẹ jọ̀ọ́ abẹ̀bẹ̀ ni ọ̀nà Ṣàgámù Ìkòròdú road ẹ kú iṣẹ́ sá o àrọ́wọ́ yín bẹ́ẹ̀ o ẹ dákun ẹ má jẹ́ stop o ẹ má jẹ́ stop ẹ bá ní parí ẹ̀ kó tó di 2022 o ẹ bá ní parí ẹ̀ kó tó di 2022 ní tí mo sọ yìí gbogbo alójọ yé ẹ jọ gbogbo èrò Ògìjó èrò Ìwá èrò gbogbo alájọ ń bẹ̀bẹ̀ sí Ṣàgámù gbogbo àtàwọn gba ojú ọ̀nà yìí gbogbo àlà ń bẹ̀bẹ̀ pé ẹ dákun ẹ bá wa mójútó bákan náà ọ̀nà tiwa náà ní ọ̀nà tọ́ọ̀kì lọ́hùn iṣẹ́ tí ń lọ ń bẹ̀ ẹ dákun ẹ bá mójútó apò ní kún yín o ẹ pè é bá ṣe bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ yẹn gbẹ́ ní bá jí orí mọ́ ń ya tọkùn bẹ́ẹ̀ ṣe ń jó orí torí ń yà wá náà táà yìn ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ àmọ́ yìí lọ bẹ́ẹ̀ ni ẹ bá wa mójútó ẹ jẹ́ kí n gba ìpè lọ́dọ̀ àwọn ará ilé kí wọ́n sọ bí àdúgbò tí wọ́n bó ṣe rí fún mi àdúgbò ti tà wá tó àdúgbò lọ́wọ́ Ọlọ́run kò sí jàgídíjàgan kò sí jàǹdùkú ládùúgbò tí a o wọ́n bá ti wà bó ló ṣe fẹ́ dúró Jísòrò níbo ni ó ti dúró Jísòrò wọ́n lè dúró ládùúgbò tí a 08113051009 08113051009 tàbí 0805613 ó bàjẹ́ tì àmì Ọlọ́run ẹ káàárọ̀ ẹ kú ètò mà ní bàjẹ́ láíláí àmì lẹ́sìn sádára má jẹ́ àlátòkè ìdodo. ẹ ṣeun mà à ń gbọ́ yín mà. ẹ jọ ọ̀rọ̀ iná wa náà tún ní o. ọ̀rọ̀ náà ni. àwọn nẹ́pà ọ̀hún bẹ́ẹ̀ ni àtòjú ọ̀nà wa ojú ọ̀nà wa ládámọ̀ tó wọlé tó jáde síta Olúwo ń bí báyìí ó jáde tó ló ń gúnyán káwọn ìjọba kan bá wa rí sí o wọ́n jọ Ọlọ́run fún wọn lọ́wọ́ ṣiṣẹ́ o Nàìjíríà ò ní dàrú o ǹgbà máa tẹ̀síwájú ẹ pé. ẹ ṣe wọ́n ní lórí ọ̀rọ̀ náà ni ẹ̀yin onínàmọ̀nàmọ́nà wa ẹ̀yin náà ṣàǹgbọ́ báyìí. ládùúgbò mi. ó bàjẹ́ tì. kò ní bàjẹ́ orúkọ tèmi ní Adékangọ̀ láti Ìta Olúwo. Adékangọ̀ from Ìta Olúwo good morning. bó ládùúgbò tí ń ṣe rí. hello ore Adékangọ̀ bó rẹ̀ fẹ́ báwọ̀ láti pè wá padà ẹ pè wá. hello. ládùúgbò mi. ó bàjẹ́ tì. orúkọ mi ni mi akéwòmí Tripway láti Àlímọ̀ṣọ́ báwo ládùúgbò yìí ṣe láàárọ̀ ẹ jọ àwa náà fẹ́ àwọn agbófinró kọ́ máa káàkiri àdúgbò wọn kì í ṣe ọwọ́ kan máa ń gbé mọ́tò kọjá ni àwọn ọmọ síbí yẹn wọ́n kú bẹ̀ tó jẹ́ kó máa ń jà àgbà ní street wa gan ní àti wọ́wọ́ street àti lẹ́yìnmọ̀ṣọ́ road wọ́n ń jà àgbà gan ni níbẹ̀ wọ́n ta fóònù lọ́wọ́ tèmi pàápàá ṣùgbọ́n mo dúpẹ́ wọ́n dé apádà fóònù ọ̀hún gan wọ́n jí lọ sẹ́yìn ni wọ́n wá fún àwọn agbófinró lọ́dọ̀ wa o àká yín bọ̀. Tripway wọ́n dá padà ó ga àmọ̀sọ̀ lórí ẹ̀ńgbò báyà wọ́n já gbà wọ́n dẹ̀ tún gbà pa ọ̀dà ó ní mí ni. hello ládùúgbò mi ó bàjẹ́ tì. òní bàjẹ́ fún bàbá kíá. àmì Ọlọ́run àtẹ̀yìn náà bàbá abúnidára. òní bàjẹ́ fún. kẹrí àkọ́kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa pariwo ọ̀nà yìí ó ṣe é gẹ́lẹ́ náà nìyẹn tó tó bá rọ̀ báyìí àti jáde kúnlé àtúntò ilé ìpàdé àti ìbá wọ sílẹ̀ káwá tún dé bọ́sọ̀ ra omi bá fọ bàtà rí ọ̀tá mọ̀ pé táyìrò là á kọ́là tó bá dòkè tán ló máa ń di ẹ̀ tó kọ́jọ́ kọ́ má bá wa dá fún wọn dẹ̀ fún wọn lówó torí pé sọ̀rọ̀ bá fún wọn lówó iṣẹ́ ò lè kọ́ntínú àgbọ̀tán sọ fún wọn bá wọn lówó kọ́jẹ̀ fún wọn kọ́jẹ̀ bá yanjú ẹ̀ tó àlọ́ àwọn àgbà ẹlẹ́ẹ̀kejì àti àwọn dípò wa ní Ṣàgámù dípò wa èyí ti ni wọn ọ̀sẹ̀ ìwádìí mo pẹ́ bàbá ìdá àkíyèsí kan àwọn ọmọ wọn àwọn tó dá wà nù wọn tí mo pọ̀ dáadáa àmọ́tẹ̀ ní wọ́n máa bá àsìkò tó máa ní ká máa dárúkọ àwọn tó dáa tó yẹ pé wọ́n á máa dárúkọ wọn wọ́n tó bá ní ká máa dárúkọ àwọn tó dáa náà á dárúkọ wọn tó ní ọlọ́kadà kan pé mi ní àná wọ́n sọ fún mi pé wọ́n lo kíní electric shock ọlọ́kadà tó bá ti ní òkè gbẹ̀gbẹ̀ wọ́n á tẹ̀ electric shock lára wọ́n fi ń bọ̀ kadà tó kí bàbá ẹ̀ bá mọ́ nípa ẹ̀ ìkọ́tẹ́ tó wọ́n lọ electric shock lára tó ti ní tẹ̀sán lára tẹ́lẹ̀ tó bá lọ fún bí ẹ̀sọ́ akẹ́kọ̀ọ́ fún ìbọn gbogbo àwọn tó ń bá ní ìta yẹn nígbà ìta yẹn ò ṣe express o bí wọ́n jọ pé lọ́wọ́ àtàyè àgbà òdìbò ìjọba amọ́nìtò ẹ̀ o. ẹ ṣe ẹ̀rọ tí amúnidára sọ yìí wọ́n ní kí a sọ fún DPO wọn bàbá dáadáa tí ń bẹ ní Ṣàgámù road kẹ́ bá wọn tẹ àwọn ọmọ wọn níwọ̀
èmi náà mo sọ̀rọ̀ ẹlẹ́nu bíjọ́ mi ló kan bí ẹ tẹ̀ wọ́n níwọ̀ because kàńdá ó wà náà rẹ̀ sí kàńdá wà náà rẹ̀ sí ìdìbò ìtẹ́ fi ń ṣe fáwọn ọmọ ọlọ́kadà ayé ò dáa wọ́n tún káwọn tọ́ọ̀gì lọ́wọ́ tí wọ́n yé sọ lọ́pàá wọ́n kú wọn lọ́wọ́ jọ ń ṣiṣẹ́ papọ̀ ní àwárí kì í ṣe pé báyà wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n tún kó àwọn tọ́ọ̀gì dání tẹ́jọ́ ń ṣiṣẹ́ papọ̀ àwa máa agbófinró mọ́ báyìí ó kọ́lọ́n kó ṣàánú fún wa DPO wa ní Ṣàgámù road níbi ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá ní tànmọ́lẹ̀ sí àárín ẹ tànmọ́lẹ̀ sí ẹ fi mú fílẹ̀ mẹ́ dáadáa ẹ rí ẹ mú wọn ẹ gbà mélòó ẹ máa mú wọn ẹ rí wọn mú ẹjọ́ nítorí Ọlọ́run lára ọmọ yín tí wọ́n ń ṣe ìwà bàjẹ́ yìí ẹ fọ́jà kẹ́ni kankan kó báyìí ló kọjá ẹjọ́ nítorí Ọlọ́run bó ṣe rí láàrin nu tó ṣáàlè gba ìpè báyìí ok ẹ jẹ́ kí n gbà pé ọkàn yìí sí ká tó máa lọ hello ládùúgbò mi ládùúgbò mi ó bàjẹ́ tì. orúkọ tèmi ni Alaba Peter olùdókòwò láti ológun. ẹ bá mi ṣe lè kán máa ń kóbó torí àkókò wa. ẹ wọ ọ̀rọ̀ ẹ̀ka ìtàlá ọ̀rọ̀ tẹ sọ ní ibi tí wọ́n jẹ yẹn ó ṣe rí nìyẹn káwọn ìjọba kan ṣe àtúnṣe níbẹ̀ yẹn. ó ṣe rí ẹ̀yin tẹ̀sí ẹ wọ́n ń pa ẹ̀. ẹ̀ tí mo kù èyí tí Babátúndé Fáṣọdé sọ ọ̀rọ̀ gidi ló sọ àgbọ̀dọ̀ parọ́ fún ọba ẹni DPO Ṣàgámù àti Ògìjó àwọn lè mọ̀ ní DPO ẹnikẹ́ni tí wọ́n bá ṣẹ̀ kó lọ bá DPO kó lọ bá kó lọ DPO àwọn ọlọ́pàá yẹn kẹ́kẹ́ rí wọn bẹ̀rẹ̀ lọ bá wọn mo kàn já wọn sí àárín yẹn ni DPO Ṣàgámù yẹn is a very good man ọlọ́pàá dẹ́kọ́dẹ́kọ́ tó jẹ́ CP ó sọ típíkẹ́lẹ̀ ẹgbẹ́ ó sọ fún èèyàn gidi ní DPO Ṣàgámù àwọn tó dáhùn láàrin wọn bẹ̀ kò tó bá yẹ bí wọ́n fi sọ yẹn ìgbà tí ọ̀bá ti gbọ́rọ̀ sí ara ìṣẹ́nu tó ń ṣe wọ́n ní pàjápàjá àbẹ̀tìwọ̀n dárúkọ wọn àdúgbò wa kọ́ bẹ́ẹ̀ gbọ́rọ̀ sí wọn ní epo pé ní wọ́n bá tún ṣe torí táàmù sí lọ́mọ ìtẹ́pẹ́ tó ṣe àtìkò tó fà títọ́. àmín ó dàbọ̀ tó jẹ́ kí èmi náà máa sọ fún yín pé ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́ ni èmi náà ń bẹ̀bẹ̀ ní ọ̀nà sọ́lọ̀ tágbẹ̀dẹ èmi náà ń bẹ̀ yín ní o ẹ̀yin tọ́rọ̀ kàn ẹ dákun ẹ bá mójútó under Ìkòròdú West ló wà o ọ̀nà sọ́lọ̀ tágbẹ̀dẹ ẹ jọ̀ọ́ àbùkí olówó náà ṣé wọ́n sọ́tọ̀ àfẹ́ ti tiẹ̀ náà ni ok àbùkí olówó òun náà ni pé kí ọjọ́ kí a bá wọn mójútó ọ̀nà Àgbẹ̀dẹ sí asọ́lọ̀ sí Àgbẹ̀dẹ ẹjọ́ nítorí Ọlọ́run tó àwọn náà wọ́n ń gbọ́ báyìí gbogbo ẹni tọ́rọ̀ bá kàn ẹ bá mójútó àbùkí olówó náà yóò sòkú ìyá rẹ̀ ooo aṣòkú ìyá ẹ̀ láìpẹ́ láì jìnnà ní ọjọ́ 6 nínú oṣù tí a wà yìí oṣù 11 òun ló máa ṣe bákan náà wọ́n ní ká sọ wípé Ìkòròdú West local government níbẹ̀ ni ó ti ṣe tiẹ̀ bùkátà Ọlọ́run November 13 ní kudos to God ó máa fi ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ìyẹn ní ọjọ́ 13 ní inú oṣù 11 náà ni Gbémisókè Mary Gbémisókè Adébóyè òun náà ṣe ìfilọ́lẹ̀ tiẹ̀ náà ní ọjọ́ 15 ní Ògìjó bó ṣe ní gbogbo ipá pátá tó mo wáyé pé àṣẹ àbókí àṣírí ààbò bùkátà Ọlọ́run ọwọ́ òràn Gbémisókè ọwọ́ òràn àwọ̀ òràn tó adúpẹ́ pé òkun fún tààrọ̀ yìí kí n máa dúpẹ́ lọ́wọ́ tèmi tó pé òjò tó bá mi tẹ̀ fún gbọ́ mi ń lé títí ọ̀la tí a tún pàdé lórí àkọ́tún ètò tá à ń pè ní ládùúgbò mi àwọn ikọ̀ mi àwọn ìtajọ jẹ́ olùkọ́ náà ẹ̀ tó bá wọn pàdé ní ọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run à ń fèyí sí lọ nọ́mbà mi rèé tẹ́ bá ní tẹ́fẹ́ bí mi léèrè ládùúgbò tí yín ìfẹ́ fi nǹkan tó wá létí ẹ̀yìn sí díẹ̀ tí yín ẹ̀yìn náà ti iṣẹ́ tó mọ́yán lórí ẹ̀fẹ́ ká mọ̀ ń pa rẹ̀ 08059799858 08059799858 nọ́mbà tẹ́wọ̀n fi pè mí sínú ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa ó dàbọ̀.